nítorí pé wọn ò ní kú wọn ò ní bọ́dé dókítà nígbà kan bàbá lé wọn lórí iṣẹ́ wọn fi àyè wọn lórí. Wọn ò ní kó sẹ̀, wọn ò ní bọ́dé dókítà nígbà kankan bàbá lé wọn lórí iṣẹ́ wọn fi àyè wọn lórí. Torí bó tí wọ́n lọ ló ṣọlẹ̀ bó tí wọ́n lè jù máa jọ lè bọ̀ ìdílé tàbí ọ̀rọ̀ sílẹ̀ kù. Oh yeah, it's like that people say it's cause I got people saying that I'm so good. Oh yeah, see my celebrity. And if you fancy that, somebody got that something. Oh, man, you do something.